eléyìí ti wá tojú súyàn báyìí o ẹ̀yin èèyàn ọ̀rọ̀ ọjà ẹ̀sìn yìí ní Áfíríkà especially ní Nàìjíríà ó ti wá dójú ẹ̀ pátápátá àwọn Christians and Muslims wọ́n dojú kọra wọ́n sọ pé ẹ̀sìn kan ló dá ẹ̀sìn kan ni ò dá àyìnrán yẹn àti ìran tán àwọn ọmọ ọ̀ṣẹ̀ṣe àwọn ọmọ èṣù àwọn ọmọ Ọbàtálá àwọn náà tún ti ń fárígá báyìí left and right pé àtàlà o àti Jesus o 419 ní méjèèjì di pé wọn kì í ṣe Olódùmarè eléyìí ti wá dójú ẹ̀ ṣe ẹ dákun ẹ̀sìn wo gan-an la wá fẹ́ gbà ní ọ̀nà òdodo torí àwọn pa Ọlọ́run ti wá pọ̀ nígboro gidi tààrà ni kó Ọlọ́run ṣáà ní pa nínú ẹ̀sìn kọ̀ọ̀kan ni nínú each ẹ̀sìn á ṣàrí ẹni tó máa ṣàjẹ́ agbẹnusọ fún Olódùmarè ń bibẹ̀ ó lágbára èèyàn ẹ wò ẹ jájọ tún gbọ́ àwọn òkú ọ̀rọ̀ rapata tí ọmọ èṣù tó tún sọ lu àwọn mùsùlùmí àti Christians àwọn àáfàá àti pastors lórí ọ̀rọ̀ ẹ̀sìn kan ló dá ẹ̀sìn kan ni ò dá ẹ tún máa gbọ́ nínú fídíò yìí bó ṣe blast Mike Bámilóyè ìyẹn gbajúmọ̀ òṣèré Christian movies lórí àwọn films tó máa ń ṣe tó fi máa ń sábà ń portray Jesus as a powerful God ó lágbára ó gbẹnu tán àwọn ọmọ èṣù ṣáà ti yarí báyìí wọ́n ti fárígá kódà wọ́n ti tún challenge Allah àti Jesus Christ gan ẹ wò nínú fídíò yìí ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín ni ẹ ṣáà bá mi wá nǹkan fìdílé ká àjẹjọ wò ẹ sì máa bá mi fòpinion yín nípa ìsí comment ó yá fọ́nrán yẹn rèé. máa nǹkan tó máa ń ṣe fíìmù kí lórúkọ ẹ̀ á ti challenge ẹ̀ lẹ́ẹ̀ ní ti ẹ̀ka yé gbà ẹ́ tó máa ń ṣe fíìmù tára máa ń sánú fíìmù tó bá ti ń ṣe fíìmù ẹ Mike kí náà pé Bámilóyè mo tún fi opportunity mo tún fi ń challenge yín Jesus yìí yẹn ẹ gbé wá sí National Theatre a fẹ́ fi ànàwó a fẹ́ fi dán Jesus yìí yẹn wò ṣé bẹ́ẹ̀ máa ń ṣe fíìmù tẹ́ máa ń porúkọ Jesus sára máa ń sán gbúrúrú ara yẹn jẹ́ kó wá sán ní reality tẹ́ fi àtẹnujẹ tẹ́ fi bà ilé ara yín jẹ́ Áfíríkà nìkan ni mo mọ̀ ní gbogbo àgbáyé tó ń bú àwọn bàbá ńlá bàbá wọn ẹ wá sọ mi báwo la fẹ́ tẹ̀síwájú nígbà táwa ń sọ pé tá à ń bú àwọn bàbá ńlá wọn tá a sọ pé nu wọn á rùn imagine a dẹ̀ fẹ́ tẹ̀síwájú àwa nìkan là ń pray sí ẹni tá a ló dá wa pé tá a dẹ̀ jọ wọn ní gbogbo àgbáyé imagine ṣé animal ni àwọn èèyàn ni God àti alátẹ ni Almighty ni ó tóbi ju òòṣà lọ àwọn èèyàn ò tí ì sọ̀rọ̀ ẹ̀yin náà lẹ́ ń gbẹnu wọn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àwọn babaláwo ṣe ń gbẹnu Ifá àti àwọn òòṣà wa sọ̀rọ̀ so ẹ wá ní káwọn òòṣà wa sọ̀rọ̀ ẹ rí i pé àwọn pípé wọn ní ọpọlọ so ẹ ní kí Allah sọ̀rọ̀ náà ká gbọ́ kó sọ̀rọ̀ kó lanu ẹ̀ then kí God náà sọ̀rọ̀ gbàyà máa bá àwọn òòṣà wa sọ̀rọ̀ wọn máa sọ̀rọ̀. Ó ga o Olúwo must hear this Olúwo must hear this. mo fi iṣẹ́ kalẹ̀ tẹ́bi pa èmi àti ilé mi torí pé mo fẹ́ máa sin Jesus wèrè yín kò sí nǹkan méjì kò sí nǹkan tá a lè ṣe gbé ká padà sí orísun wa lọ téèyàn kan bá ń tàn yín tó bá ní ẹjẹ́ ẹ̀wọ̀ ń tàn yín ni o àìsú ẹ̀ mo fi ògùn lákàáyé mo fi búra but God àti Allah wọ́n dá nǹkan tí wọ́n lè mú God dá Satan kò lè mú Satan instead of kí God mú Satan ó tún pa ọmọ ẹ̀ ṣe sacrifice ni Allah dá Saitun títí dè ní Allah ò lè pa Saitun wà ní Mẹ́kà lẹ́gbẹ̀ẹ́ Allah ò sán àrá pa Saitun rí imagine so ṣé Ọlọ́run làwọn ẹ̀ báyìí tẹ́lẹ̀ mọ̀ pé a ti ń pe Ọlọ́run bíbà yìí tẹ́lẹ̀ so automatically nǹkan tẹ́ gbé wá yẹn brain wash lásán lẹ fi ṣe fún wa so Allah kò lè ẹ́ bàjẹ́ Ọlọ́run torí pé kò ní ọpọlọ tó Ọlọ́run Olódùmarè Allah gbé ògbọ́n tó àwọn ọmọ ọdún máa lò báwo ni màá ṣe sọ fáwọn ọmọ mi kọ́ lọ́ máa para wọn pọ̀ wọ́ọ̀tì àdéhùn ni mo dá gbogbo wọn ni yóò tẹ́lẹ̀ ká máa sọ pé ẹ̀yẹ tó bá ti dìbò àná ẹ bá ti ṣe kinní kan tán àwọn tó ń pa yín ẹ lọ́ máa rí palẹ́ ṣé ẹni ẹ ló dá gbogbo wọn báyìí so Allah àti God ẹjà wọn fún òkun aṣọ Olódùmarè lọ́wọ́ abẹ́ni tó bá jẹ́ pé Allah àti God jẹ́ Olódùmarè òyìnbó ò ní gbé wá fún wọn ní gbé Allah wá fún wa tó ń pè kí ni a ti ń fi Ọlọ́run Olódùmarè nílẹ̀ fún ojú òjìrè lóko ní kó bí Jesus lóko bí Abraham àwọn bàbá ara wa ti pé Ọlọ́run Olódùmarè tí wọ́n kọ́ sọ́dọ̀ lè dájẹ́ tó gbé wèrè kan wá tẹ́lẹ̀ Ọlọ́run ni ẹgbẹ́ Allah kan wá láti gbá bí ẹgbẹ́ God wá láti rọ́ọ̀lù ẹ wá sọ pé Ọlọ́run ni kò sọ́dọ̀ ẹ̀ẹ́dẹ̀kúrẹ́ tàbí ọ̀pọ̀lọpọ̀ ti sàbí ẹkúlẹ̀ kò sí bàbá wa nù Bíbélì kò sí bàbá ńlá wa nínú Kùránì àwa aládọ́dọ̀ wọlé pàkínà kúrúpẹ̀ Abraham àwọn bàbá ńlá wa wọn ṣe Ádámù àti Éfà àti kílọ̀fẹ̀ gbogbo yẹn pọ̀ sí so a ti rí aláìsí pé irọ́ ní Báíbù láti bẹ̀rẹ̀
gbogbo story tó wà ń bẹ̀ kò sí hàn tó kàn wá ń bẹ̀ tó sì lè mú Bible travel látọ̀dọ̀ wọn wá bí báyìí ó ti di rọ́ ó ti lè mú Quran travel látọ̀dọ̀ wọn wá sí ilẹ̀ wa ó ti di rọ́ ní kí Allah sọ̀rọ̀ lọ́jọ́ kan ṣùgbọ́n náà ń bá Allah sọ̀rọ̀ ẹni kí Allah tí wọ́n bá bí Allah dá ẹni kó sọ̀rọ̀ kó lanu ẹ̀ kó sọ ṣé kò gbọ́ ọ̀kan tí mo sọ ẹni kó sọ̀rọ̀ náà ṣìbálà ṣe Allah lẹ́nu iṣẹ́ ẹni kí Allah bá wa sọ kó sọ̀rọ̀ báyìí gbọ́dù ọmọ àti àbíkí náà korúkọ ẹni kò náà sọ̀rọ̀ táwọn ẹ̀ bá ti sọ̀rọ̀ àìsàn ẹ̀hùn ṣàwa náà máa sọ̀rọ̀ kò sí nǹkan méjì kò sí nǹkan lè ṣe gbé ká padà sí orísun wa lọ téèyàn kan bá ń tàn yín tó bá ní ẹjẹ́ ẹ̀wọ̀ ń tàn yín ní àìsàn ẹ̀ mo fi òkú lákàáyé mo fi búra tí ọmọ káàró ìṣirò bá padà sí orísun wọn ẹ tún lọ kọ déètì ìdílé níta ẹ bá rí láìpẹ ẹ lọ kọlẹ ojú a máa bó for life ká padà sí orísun wa yẹn gbogbo ní kókó nǹkan tí wọ́n fi parọ́ fún wa yẹn original ni wọ́n fẹ́ ká máa bọ wọn ká lè máa gbé wa níjà ni tó bá yẹ pé à ń bọ àwọn òòṣà bó ṣe yẹ ká bọ ká ní bàbá ńlá wọrẹbà tó kidnap wá sí i ká ní bàbá ńlá wọn wọ́n torí pé a ti fi ọ̀nà wálẹ̀ a ti tẹ̀lé ọ̀nà ọlọ́nà náà gba kidnap wa wọ́n á tún jí pásọ̀ gbé pẹ̀lú gbogbo ọmọ ẹtí Jesus tó ní imagine that tó ẹni a ní láti padà sí ilé máa lọ padà sí bí òòṣà wa láti ara òòṣà láti máa ń bẹ Olódùmarè Olódùmarè ń ṣe nǹkan tó ń pàdé wọn sí nínú chọ́ọ̀chì wọn náà ń larí mọ́lẹ̀ fún mọ́ṣáláṣí rárá Olódùmarè Olódùmarè a ní láti padà sí ara àwọn òrìṣà wa ká padà sí di Ifá ló explain Olódùmarè kì í ṣe Bible kì í ṣe Kùránì ẹ má jẹ́ ká máa pe wọ́ọ̀ṣì yìí mọ́ kò sí Allah wẹ́ Allah ò lè jẹ́ Olódùmarè bẹ́ẹ̀ dẹ̀ ní gbọ́dọ̀ àwọn òyìnbó tó ń pè ní Jèhófà ó wẹ́ àìbọ́ọ̀dù táwa lọ́pọlọ jùlọ ṣé àgbọn ju bọ́ọ̀dù lọ ṣé mo lè fọmọ mi ṣe sacrifice nígbà tí mo dá ọ̀tá mi pẹ̀lú ọwọ́ mi so àwọn èèyàn wá ń ṣe mistake instead of kíkẹ́ pa ọ̀tá mi yẹn mi wá ní mo fẹ́ pa ọmọ mi wá pa ọmọ mi ṣé mi ò gbọ́n ju bọ́ọ̀dù lọ báyìí ṣé ẹni ẹ̀ ló máa jẹ́ Olódùmarè fáwa ṣáwa gbọ́n tó Ọlọ́run Olódùmarè so that God àti Allah wọlé pa wọn even though Allah tó ṣàìlú ẹlòmíì bí Allah ṣe wà ẹ̀kọ́ tó ṣàìlú ẹlòmíì kò ní agbára tó Ṣàngó náà kájọ gbé sórí kíní kájọ tẹ̀sí ẹ̀ lórí ẹ̀ mo fi challenge Jesus pé ẹgbẹ́ tí Jesus kalẹ̀ ẹgbẹ́ sùn kalẹ̀ nínú orin tí èmi àti fáà kájọ kan mo ní wọ́n parọ́ fún wa pé èṣù lágbára kò ní gbàlà irọ́ wọn ń gbá wa ní o ajé èṣù lágbára ó dẹ̀ ní gbàlà mo ní ṣe olè kówó lè ṣe ká bẹ́ẹ̀ tiẹ̀ kẹgbẹ́ Jésù kalẹ̀ káwa náà ká gbéṣù kalẹ̀ káwa yìnbọn AK-47 fáwọn méjèèjì káwa wẹni tó máa kú dànù nínú àwọn méjèèjì ẹ má gbàgbé pé èṣù mẹ́ta náà fi pa Jésù èṣù òyẹlẹ tó bàbá mi ló fẹ́ lórí ìgbàlà àbí ṣé èkìfẹ́ kì í ṣe ìgbàlà ni ṣé ayẹta kì í ṣe ìgbàlà ni adẹ́fẹ́nu wèrè bàtàrà yín jẹ́ àwọn ọmọ àlè tó ní big boy nǹkan ta ní kò jọ wá lójúmọ́ làwọn òyìnbó ṣe wá forúkọ Jésù gbà yín làwọn lárúbá ṣe fi Muhammadu gbà yín ọ̀tọ́ bá tún mi sílẹ̀ lọ́wọ́ ẹ̀ pẹ̀lú Jésù olùgbàlà yín ajé máa fi ẹ̀ṣẹ́ yín eyín olùgbàlà yín ẹni kí Allah sọ̀rọ̀ lọ́jọ́ kan ìbáwọn náà ń bá Allah sọ̀rọ̀ ẹni kí Allah tí wọ́n bá bí Allah dá ẹni kó sọ̀rọ̀ kó lágbẹ̀ẹ́ kó sọ ṣé kò gbọ́ ọ̀kan tí mo sọ ẹni kó sọ̀rọ̀ náà ṣìbálà ṣé Allah lẹ́nu tiẹ̀ ẹni kí Allah bá wa sọ kó sọ̀rọ̀ báyìí gbọ́dù ọmọ àti àbíkí náà korúpẹ̀ ẹni kó náà sọ̀rọ̀ báwọn ẹ̀ bá ti sọ̀rọ̀ àìsí ẹ̀ òṣàwá náà máa sọ̀rọ̀ òṣàwá máa sọ̀rọ̀ bọ̀tí Allah àti gbọ́dù bá ti lè sọ̀rọ̀ ẹ má challenge òṣàwá ẹ kọ́kọ́ lọ challenge Allah àti gbọ́dù káwọn náà sọ̀rọ̀ Jesus ẹni kó sọ̀rọ̀ ṣèbéèrè Jesus wà ní church èrè nìyẹn ókè àgbà pé ò lè sọ̀rọ̀ so ẹ wá ní kí gbọ́dù àti Allah ẹ ló ń mí orí everywhere ẹni kó sọ̀rọ̀ náà gbọ́dù àti Allah ẹ ní ó máa ti ní ó fò ti kú òṣà lọ àwọn èèyàn ò tí sọ̀rọ̀ ẹ̀yin náà lẹ́ ń gbẹnu wọn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àwọn babaláwo ṣe ń gbẹnu Ifá àti àwọn òṣà wa sọ̀rọ̀ tó ẹ wá ní káwọn òṣà wa sọ̀rọ̀ ẹni àwọn bíbí ọ̀rọ̀ ní ọpọlọ tó ẹ ní kí Allah sọ̀rọ̀ náà àgbọ̀ kó sọ̀rọ̀ kó lárú ẹ̀ lẹ́yìn kí gbọ́dù náà sọ̀rọ̀ láyà máa bá àwọn òṣà wa sọ̀rọ̀ máa sọ̀rọ̀ ẹni bàbá mi inú máa ń bí mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí àwọn tí wọ́n mọ̀ mí wọ́n máa ń sọ pé bóyá mi ò ṣe kírísítẹ̀nì ọ̀rọ̀ mi ò ṣe mùsùlùmí rí lórí ẹ̀ mo fi ń pè géèsì kínní tí máa tẹ̀sí ẹ̀ máa ṣe inú máa ń bí mi torí pé wọ́n máa ń rí mi lára ní sẹ́mà ìdí ọ̀rọ̀ ìfọ́nì kan tó ọpọlọ wa náà la ṣe ń fọ́lù nìkan ṣe aré mi tí mo ṣe wà yìí mo mọ̀ pé àwọn pásọ̀ wa nígbà wọ́n máa rí fídíò mo mọ iye bible school tí mo lọ mo mọ iye ìgbà tí mo ka bible jálẹ̀ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tí mo dẹ̀ study ẹ̀ pẹ̀lú ọpọlọ ni mo study bible nígbà tí mo sì jẹ́ christian mo mú burúkú bí àwọn deeper life ẹni christian tèmi èmi ò ń ṣe christian pàǹdọ̀ mo mọ iye ìgbà tí mo fi ṣẹ́ kalẹ̀ torí Jesus àti church yìí náà ẹ̀yin pásọ̀ ẹ wojú mi ṣe bẹ́ẹ̀ mọ̀ mí ẹja mi tó bá jẹ́ pé rọ́ ni mo fi iṣẹ́ kalẹ̀ tẹ́bi ń pa èmi àti ilé mi torí pé mo fẹ́ máa sin Jesus wèrè yín
mo fi iṣẹ́ kalẹ̀ mo wá lọ sí church ebi ń pa mí ebi ń pa ilé mi mi ò rẹ̀ kí ẹ̀ mo ní mo fẹ́ rọrùn wọ̀ lórí kí n lè rí inú sky yín wọ̀ mo fẹ́ máa wúlò fún Jesus yìí àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ kò ní yẹ ẹni tó gbé Jesus àti God wá sí Africa honestly speaking ibi tán wà báyìí wọn ní rest nǹkan tó dùn mí nìyẹn pé àwọn people ti kú tán lórí pé tó bá jẹ́ pé wọn ti kú àwọn gangan ló yẹ ká lọ face a mọ̀ pé àwọn Christian àtàwọn mùsùlùmí particularly àwọn pastor a mọ̀ pé àtàwọn àfa a mọ̀ pé wọ́n ti di ẹrú so wọ́n wá ń fa àwọn èèyàn náà sí oko ẹrú yẹn but tó dùn mí pé a lè rí àwọn tí wọ́n gbé pépà ẹ̀ wá gangan àwọn ẹ̀ la fẹ́ challenge torí pé kí ni God wọn ò exist from nowhere God wọn ẹ̀ làbá pè jókòó làbá máa béèrè àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan lọ́wọ́ ẹ̀ nípa Olódùmarè tí God àti alóòdẹ̀ nílé dáhùn so how come báwọn làwọn madness ṣe fẹ́ jẹ́ Olódùmarè títí wa ó yà mí lẹ́nu o àwọn wèrè sọ pé nǹkan tọ́lọ̀ ò dá Ọlọ́run lè mú àmì nǹkan tọ́lọ̀ ò lè mú wípé Ọlọ́run ní da ìyẹn Olódùmarè torí pé Olódùmarè tí wọn ò ní Sátánì but God àti Allah wọ́n dá nǹkan tí wọ́n lè mú God dá Satan kò lè mú Satan instead of kí God mú Satan ó tún pa ọmọ ẹ̀ ṣe sacrifice ni Allah dá Saitun títí dè ní Allah ò lè pa Saitun wà ní Mẹ́kà lẹ́gbẹ̀ẹ́ Allah ò sàn àrà pa Saitun rí imagine so ṣé Ọlọ́run làwọn ẹ̀ báyìí so Allah àti God ẹ̀yà àwọn kúrò wọn ṣe Olódùmarè 419 ni tó bá jẹ́ pé Allah àti God jẹ́ Olódùmarè òyìnbó ò ní gbé wá fún wọn ò ní gbé Allah wá fún wa torí pé kí ni a ti ń pe Ọlọ́run Olódùmarè nílẹ̀ kóòtù òjíire kó tó di kan bí Jesus kó tó bí Abrahamu àwọn bàbá làwọn ti ń pe Ọlọ́run Olódùmarè so how come sọ́dọ̀ lè bẹ́ ṣe tún gbé wèrè kan wá tẹ ní Ọlọ́run ni ẹgbẹ́ Allah kan wá láti Saudi ẹgbẹ́ God wá láti Rome ẹ wá sọ pé Ọlọ́run ni tó sọ́dọ̀ lè ẹ̀dẹ̀ tún yẹ tapi ọpọlọ ẹ̀dẹ̀ tún dàrú ẹ̀ tún lè interpret Allah sí Ọlọ́run ẹ̀ tún lè interpret God sí Ọlọ́run tẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé a ti ń pe Ọlọ́run bíbà yìí tẹ́lẹ̀ so automatically nǹkan tẹ́ gbé wáyé brainwash lásán lẹ fi ṣe fún wa so Allah kò lè ẹ́bà jẹ́ Ọlọ́run torí pé kò ní ọpọlọ tó Ọlọ́run Olódùmarè Allah gbé ògbọ́n tó àwọn ọmọ rúmọlẹ̀ báwo ni màá ṣe sọ fáwọn ọmọ mi ká lọ máa para wọn for what àṣé mi kọ́ ni mo dá gbogbo wọn ni tó tẹ́nìkan á máa sọ pé ẹ̀yẹ ló bá ti dìgbà kan ẹ bá ti ṣe kinní kan tán àwọn tán pa yín ẹ lọ máa retaliate ṣé ẹni yẹn ló dá gbogbo wọn báyìí but common sense logic láàní tó fi wá ṣẹrú àbí tá a bá drop gbogbo madness náà pè ní religion báyà lọ tó máa think gẹ́gẹ́ bí normal woman be báyà tó máa ronú gẹ́gẹ́ bí normal èèyàn ṣùgbọ́n bá ṣe ronú lọ́wọ́ à ń ronú bí ẹranko ni. Ó ti wá dójú ẹ̀ pátápátá báyìí ẹ̀yin èèyàn àfikọ́ lòun ó gbà wá ọ̀rọ̀ ẹ̀sìn ní Áfíríkà yìí especially nílẹ̀ Yorùbá wa yìí ohun tó máa dálẹ̀ kò ní ṣe kó rárá torí wọ́n kúkú ti fi ẹ̀sìn wọ́n ti fi dàbàrò orí wa ní Nàìjíríà yìí already kọ́lọ́n kó wa yọ ni ó lágbára ó gbẹnu tán ẹ̀yin èèyàn ọmọ èṣù ní àfi ká padà sínú ìṣẹ̀ṣe ká padà lọ́mọ bọ Ọya bọ Bàtálá bọ Ifá nkankan ni ó tiẹ̀ ti wá dáa ó ti dójú ẹ̀ pátápátá ẹ̀yin èèyàn ó tún challenge Jesus àti Allah ó serious tààrà ní kílé opinion ti yín ẹ máa bá mi jù sí comment ká tó máa lọ jẹ́ ká comment kan sí méjì lábẹ́ fídíò yìí. Commenter kan John Bukola ó ní very good one. They've been using these their useless movies to bastardize our own ìṣẹ̀ṣe and it's payback time. Ó ga o. So àwọn ọmọ ìṣẹ̀ṣe wọ́n ń gbé flag fún ọmọ èṣù lọ́dà comment èyí. Another person Olúwatóbi òun náà ni it's time we are wise now. Okay o. Olúṣẹ́gun náà ní God bless you my brother. It is well. Ó lágbára o ẹ̀yin èèyàn. John òun náà ní frustration everywhere àbí o àánú ni mo rí gbà ní I stand with you okay o Àbáyọ̀mí ni if you sure for any alpha or pastors make them come out on the 1st of August till August 15th we are doing Oro festival if they burn them well ó lágbára ẹ̀yin èèyàn bẹ̀tí kọ́kọ́ tí mo mọ̀ ṣáà ni wípé àmọ́ nǹkan tó dá mi lójú ni pé bàbá Oba Oluwo Ati Ọba Adéwálé Àkànbí wọ́n gbọ́dọ̀ gbọ́ ọ̀rọ̀ tí ọmọ èṣù sọ yìí o nípa ìṣẹ̀ṣe àti òrìṣà bíbọ torí ó lágbára ọgbẹ̀nù tán ẹ dákun ẹ̀yin èèyàn máa bá mi táàgì bàbá Oba Oluwo sábẹ́ fídíò yìí wọ́n gbọ́dọ̀ wá fún ọmọ èṣù ní reply ẹ̀ o torí ó ti challenge àti Jesus àti Allah báyìí kan wá fún ní reply ẹ̀ kí ló opinion ti yín ẹ máa bá mi jù sí comment ẹ má gbàgbé láti máa bá mi follow DigiNaija online lórí ayélujára Facebook link tó wà lábẹ́ fídíò yìí àgbẹ̀yìn débẹ̀ from there ẹ̀ tí máa gbádùn wa lọ́lọ́kan ọ̀jọ̀kan títí dìgbà mi ire o.